Numeri orí Kerin láti ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ 49. Olúwa sì sọ fún Mósè àti Áárónì pé, ka iye àwọn ọmọ Kóhátì kúrò nínú àwọn ọmọ Léfì nípa ìdílé wọn, ilé bàbá wọn, láti ẹni 30 ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ, àní títí di ẹni 50 ọdún, gbogbo ẹni tí ó wọ inú iṣẹ́ ìsìn láti ṣe iṣẹ́ nínú àgọ́ àjọ. Èyí ni yóò ṣe iṣẹ́ ìsìn àwọn ọmọ Kóhátì nínú àgọ́ àjọ ní ti ohun mímọ́ jùlọ wọn ni. Nígbà tí ibùdó bá sì ṣí síwájú, Áárónì ó wá àti àwọn ọmọ rẹ̀, wọn ó sì bọ́ aṣọ ìkélé rẹ̀ sílẹ̀, wọn ó sì fi bo àpótí ẹ̀rí, wọn ó fi awọ síálì bò ó, wọn ó sì na aṣọ kìkì aláró bò ó, wọn ó sì tẹ ọ̀pá nì bọ́, àti lórí tábìlì àkàrà ìfihàn nì, kí wọn kí ó na aṣọ aláró kan sí i, kí wọn kí ó sì fi àwo pọ́kọ́ sórí rẹ̀, àti ṣíbí àti àwo pọ́kọ́ àti ìgò ohun dídá àti àkàrà ìgbà gbogbo ni kí ó wà lórí rẹ̀, kí wọn kí ó sì na aṣọ òdòdó bò wọ́n, kí wọn kí ó sì fi aṣọ síálì bò ó, kí wọn kí ó sì tẹ ọ̀pá rẹ̀ bọ́, kí wọn kí ó sì mú aṣọ aláró kan, kí wọn kí ó sì fi bo ọ̀pá fìtílà nì, àti fìtílà rẹ̀ àti àlùmàgájì rẹ̀ àti àwo àlùmàgájì rẹ̀ àti gbogbo ohun èlò òróró rẹ̀ èyí tí wọ́n fi ń ṣe iṣẹ́ rẹ̀, kí wọn kí ó sì fi òun àti gbogbo ohun èlò rẹ̀ sínú àwo síálì, kí wọn kí ó sì gbé e lé orí igi. Àti lórí pẹpẹ wúrà ni kí wọn kí ó na aṣọ aláró kan sí, wọn ó sì fi aṣọ síálì bò, wọn ó sì tẹ ọ̀pá rẹ̀ bọ́, kí wọn kí ó sì kó gbogbo ohun èlò ìsìn tí wọ́n fi ń ṣe iṣẹ́ ìsìn nínú ibi mímọ́, kí wọn kí ó sì fi wọ́n sínú aṣọ aláró kan, kí wọn kí ó sì fi àwọ̀ síálì bò wọ́n, kí wọn kí ó sì fi wọ́n ka orí igi, kí wọn kí ó sì kó eérú kúrò lórí pẹpẹ, kí wọn kí ó sì na aṣọ elése àlùkò kan bò, kí wọn kí ó sì fi gbogbo ohun èlò rẹ̀ tí wọ́n fi ṣe iṣẹ́ ìsìn rẹ̀ sórí rẹ̀, àwo iná àti kọ́kọ́rọ́ ẹran àti ọkọ̀ eérú àti àwo kòtò àti gbogbo ohun èlò pẹpẹ náà, kí wọn kí ó sì na awọ síálì sórí rẹ̀, kí wọn kí ó sì tẹ ọ̀pá rẹ̀ bọ́. Nígbà tí Áárónì àti àwọn ọmọ rẹ̀ bá parí àti bo ibi mímọ́ náà tán àti gbogbo ohun èlò ibi mímọ́ náà, nígbà tí ibùdó yóò bá ṣí síwájú, lẹ́yìn èyí ni àwọn ọmọ Kóhátì yóò wá láti gbé e, ṣùgbọ́n wọn kò gbọdọ̀ fọwọ́ kan ohun mímọ́ kan, kí wọn kí ó má bàa kú. Wọ̀nyí ni ẹrù àwọn ọmọ Kóhátì nínú àgọ́ àjọ. Ohun ìtọ́jú Élíásárì ọmọ Áárónì àlùfáà sì ni òróró fìtílà àti tùràrí dídùn àti ẹbọ ohun jíjẹ ìgbà gbogbo àti òróró ìtasórí àti ìtọ́jú àgọ́ náà gbogbo àti ti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀ nínú ibi mímọ́ nì àti ohun èlò rẹ̀ náà. Olúwa sì sọ fún Mósè àti fún Áárónì pé, ẹ má ṣe ké ẹ̀yà ìdílé àwọn ọmọ Kóhátì kúrò láàrin àwọn ọmọ Léfì, ṣùgbọ́n báyìí ni kí ẹ ṣe fún wọn kí ó lè yè, kí wọn kí ó má bàa kú nígbà tí wọ́n bá súnmọ́ ohun mímọ́ jùlọ. Kí Áárónì àti àwọn ọmọ rẹ̀ wọnú ilé, kí wọ́n sì yan wọ́n olúkúlùkù síṣẹ́ rẹ̀ àti sí ẹrù rẹ̀, ṣùgbọ́n wọn kò gbọdọ̀ wọlé lọ láti wo ohun mímọ́ ní ìṣẹ́jú kan, kí wọn kí ó má bàa kú. Olúwa sì sọ fún Mósè pé, ka iye àwọn ọmọ Gẹ́ṣónì pẹ̀lú gẹ́gẹ́ bí ilé bàbá wọn nípa ìdílé wọn, láti ẹni 30 ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ títí di ẹni 50 ọdún ni kí o ka iye wọn, gbogbo àwọn tí ó wọnú ilé lọ láti ṣe iṣẹ́ ìsìn, láti ṣe iṣẹ́ nínú àgọ́ àjọ. Èyí ni iṣẹ́ ìsìn ìdílé àwọn ọmọ Gẹ́ṣónì, láti sìn àti láti ru ẹrù. Àwọn ni yóò sì máa ru aṣọ ìkélé àgọ́ àti àgọ́ àjọ, ìbòrí rẹ̀ àti ìbòrí awọ síálì tí ń bẹ lórí rẹ̀, àti aṣọ títa fún ẹnu ọ̀nà àgọ́ àjọ, àti aṣọ ìṣòro ti àgbàlá, àti aṣọ títa fún ẹnu ọ̀nà àgbàlá tí ń bẹ lẹ́bàá àgọ́ àti lẹ́bàá pẹpẹ yíká, àti okùn wọn àti gbogbo ohun èlò iṣẹ́ ìsìn wọn àti ohun gbogbo tí a ṣe fún wọn, bẹ́ẹ̀ ni wọn ó máa sìn. Nípa àṣẹ Áárónì àti ti àwọn ọmọ rẹ̀ ni kí gbogbo iṣẹ́ ìsìn àwọn ọmọ Gẹ́ṣónì jẹ́, ní gbogbo ẹrù wọn àti ní gbogbo iṣẹ́ ìsìn wọn, kí ẹ̀yin sì yàn wọ́n sí ìtọ́jú gbogbo ẹrù wọn. Èyí ni iṣẹ́ ìsìn ìdílé àwọn ọmọ Gẹ́ṣónì nínú àgọ́ àjọ, kí ìtọ́jú wọn kí ó sì wà ní ọwọ́ Ìtámárì
ọmọ Árónì àlùfáà àti àwọn ọmọ Mérárì, kí ìwọ kí ó kà wọ́n gẹ́gẹ́ bí ìdílé wọn nípa ilé baba wọn, láti ẹni 30 ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ, àní títí di ẹni 50 ọdún ni kí ìwọ kí ó kà wọ́n, gbogbo ẹni tí ó wọ inú iṣẹ́ ìsìn náà láti ṣe iṣẹ́ nínú àgọ́ àjọ. Èyí sì ni ìtọ́jú ẹrù wọn gẹ́gẹ́ bí gbogbo iṣẹ́ ìsìn wọn nínú àgọ́ àjọ: àwọn àpapò àgọ́ àti ọ̀pá ìdàbò rẹ̀ àti òpó rẹ̀ àti ihò ìtẹ̀bọ̀ rẹ̀ àti òpó àgbàlá yíká àti ihò ìtẹ̀bọ̀ wọn àti èèkàn wọn àti okùn wọn pẹ̀lú ohun èlò wọn gbogbo àti pẹ̀lú ohun ìsìn wọn gbogbo. Bí orúkọ ni kí ẹ̀yin kí ó ka ohun èlò tí í ṣe ìtọ́jú ẹrù wọn. Èyí ni iṣẹ́ ìsìn ìdílé àwọn ọmọ Mérárì gẹ́gẹ́ bí iṣẹ́ ìsìn wọn gbogbo nínú àgọ́ àjọ lábẹ́ Itamari ọmọ Árónì àlùfáà. Mósè àti Árónì àti àwọn olórí ìjọ àwọn ènìyàn sì ka àwọn ọmọ Kóhátì nípa ìdílé wọn àti gẹ́gẹ́ bí ilé baba wọn, láti ẹni 30 ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ, àní títí di ẹni 50 ọdún, gbogbo ẹni tí ó wọ inú iṣẹ́ ìsìn náà fún iṣẹ́ nínú àgọ́ àjọ. Àwọn tí a sì kà nínú wọn nípa ìdílé wọn jẹ́ 1450. Wọ̀nyí lé àwọn tí a kà ní ìdílé àwọn ọmọ Kóhátì, gbogbo àwọn tí ó lè ṣe iṣẹ́ ìsìn nínú àgọ́ àjọ tí Mósè àti Árónì kà gẹ́gẹ́ bí àṣẹ Olúwa nípa ọwọ́ Mósè. Àwọn tí a sì kà nínú àwọn ọmọ Gésónì nípa ìdílé wọn àti gẹ́gẹ́ bí ilé baba wọn, láti ẹni 30 ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ, àní títí di ẹni 50 ọdún, gbogbo ẹni tí ó wọ inú iṣẹ́ ìsìn náà fún iṣẹ́ nínú àgọ́ àjọ. Àní àwọn tí a kà nínú wọn nípa ìdílé wọn gẹ́gẹ́ bí ilé baba wọn jẹ́ 630. Wọ̀nyí lé àwọn tí a kà ní ìdílé àwọn ọmọ Gésónì, gbogbo àwọn tí ó ṣe iṣẹ́ ìsìn nínú àgọ́ àjọ tí Mósè àti Árónì kà gẹ́gẹ́ bí àṣẹ Olúwa. Àwọn tí a sì kà ní ìdílé àwọn ọmọ Mérárì nípa ìdílé wọn gẹ́gẹ́ bí ilé baba wọn, láti ẹni 30 ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ, àní títí di ẹni 50 ọdún, gbogbo ẹni tí ó wọ inú iṣẹ́ ìsìn náà fún iṣẹ́ nínú àgọ́ àjọ. Àní àwọn tí a kà nínú wọn nípa ìdílé wọn jẹ́ 16. Wọ̀nyí lé àwọn tí a kà nínú ìdílé àwọn ọmọ Mérárì tí Mósè àti Árónì kà gẹ́gẹ́ bí àṣẹ Olúwa nípa ọwọ́ Mósè. Gbogbo àwọn tí a kà nínú àwọn ọmọ Léfì tí Mósè àti Árónì àti àwọn olórí Ísírẹ́lì kà nípa ìdílé wọn àti gẹ́gẹ́ bí ilé baba wọn, láti ẹni 30 ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ, àní títí di ẹni 50 ọdún, gbogbo ẹni tí ó wà láti ṣe iṣẹ́ ìsìn àti iṣẹ́ ẹrù nínú àgọ́ àjọ. Àní àwọn tí a kà nínú wọn jẹ́ 650. Gẹ́gẹ́ bí àṣẹ Olúwa ni a kà wọ́n nípa ọwọ́ Mósè, olúkúlùkù nípa iṣẹ́ ìsìn rẹ̀ àti gẹ́gẹ́ bí ẹrù rẹ̀, bẹ́ẹ̀ ni a ti ọwọ́ rẹ̀ kà wọ́n bí Olúwa ti fi àṣẹ fún Mósè.